آله الطيبين وأصحابه المطهرين المجاهدين المستهدين أكثر من شرعهم الإسلام إلى يوم الدين. lẹ́yìn wájà náà agbára dúpẹ́ lórí pé adájọ́ ọjọ́ pé ọlọ́run pé ọjọ́ fún wa pé káàkiri jòkó ká lè ṣe nǹkan tí ọlọ́run ṣe nílànà fún wa lórí àmà ànábì Muhammad sallallahu alaihi wasallam. Àwọn àbá tó jẹ́ pé ó wẹ̀rẹ̀ pẹ̀lú yín, ó lè pé àjẹ́ ẹranko, ó lè ṣàlàyé bí ìdàpọ̀ ti máa wá láàrin ọkọ àti aya. Ó sọ nǹkan tí àbábù ó ń ṣe ọlọ́run, ẹ̀dá tuntun ní ọlọ́run, à ń bẹ̀rẹ̀ ní ẹ̀dá tuntun ní ọlọ́run. Ìwọ́n ní bá ti fi ojú àrùbáni ìgbẹ̀rẹ̀ ìbáyìí. Ìgbáyìí fi hàn pọ̀ ẹ̀dá fún gbogbo omi tá a bá ti ń sọ̀rọ̀ ọlọ́run, àti tá a bá ti ń pa ọ̀rọ̀ ọlọ́run. Wá sí ọ̀rọ̀ ọlọ́run ni kì í sọ̀rọ̀ ẹnìkẹta. Ẹ̀dá tuntun ní ọlọ́run, ẹjọ́ tí adákẹ́jẹ́jẹ́ ká gbọ́ gbogbo ojú òsì wá láǹfààní ni. Ìdíje ìwé ìfẹ́ tó ti kú àwọn tá a fún lórí òun káyọ̀ bá ti tó kù ká lò ní ẹ̀dá tuntun ní ọlọ́run. Gbogbo ọ̀tọ̀ bá ń jẹun, bí ẹ bá ń jẹun lọ́wọ́ gan, àti ṣébù máa nà oníkìlọ̀ máa pariwo lé ní oúnjẹ. Kábàpọ̀ wá jẹun, ọba àgbọ̀lẹ́sọ̀ ìjábọ̀ sẹ́gbẹ̀ ọ̀hún. Ìdàpọ̀ láàrin akọ́ni àtọ́bìnrin, ètò ọlọ́run bá nù. Òtún ọlọ́run fẹ́ pátá gẹ́gẹ́ bí tẹranko. Ọlọ́run sọ pé òun fẹ́ ká máa ṣe ní àwọn ìlànà kan. Àwọn ìlànà yẹn náà wọ́n pè ní ápùlù mẹ́tẹ́rà. Bí a ṣe ń takúkọ yìí láàrin ọkọ àtọ́bìnrin. Ó dé pé obìnrin ò lè dá wà láì sí ọkùnrin gẹ́gẹ́ bó jẹ́ ọkùnrin lè dá wà láì sí obìnrin. Bí ọlọ́run fi ṣe ní ètò láti tọ̀dọ̀ sí ànábì Ádámù alayhi salatu wa salam. Ọlọ́run sọ fún àwọn àwọn bíi pé هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به. الله سبحانه وتعالى ووجعها láti ẹ̀mí kan ṣoṣo ànábì Ádámù alayhi salatu wa salam. Wọ́n wá ìtàn ànábì Ádámù kò lè dáté kò lè dáwà fún ètò ọlọ́run ọba tó wọ́n fẹ́ kọ́ máa ṣe lórílẹ̀ wọ́n fi dá nàwa Hawa láti ẹran abọ́ta ìtòwọ́. فلما تغشاها حملت حملا خفيفا فمرت به. Gẹ́gẹ́ bí ètò ọlọ́run ọba pé ànábì Ádámù alayhi salatu wa salam tó láti pọ̀ pẹ̀lú nàwa Hawa. فلما تغشت به فلما تغشاها حملت حملا خفيفا به حملت حملا خفيفا فمرت به. ẹ̀dà tó kọjá sí pàtàkì ọlọ́wà ní kòlóde látara bẹ́ẹ̀ lọ́lọ́ fi pé àwọn májẹ̀mú àwọn orígun kan kalẹ̀ sí olùjẹ́ pé ewé ìtòlú òlé wá láàrin ọkọ̀ àtọ́bìnrin ọ̀rọ̀ kọmọ bí yàtọ̀ sí àwọn ẹranko tí wọ́n pè ní ápùlù nìka ọkùnrin ọlẹ́ kí obìnrin mọ́lẹ̀ lórí títì ó sọ pé ó máa bọ̀ wá bẹ́ẹ̀ náà ni obìnrin sọ pé ara ìwọ ọkùnrin mo fẹ́ kí kádàsìpọ̀ láì ní sí pé ọ̀dà tó tọ́. Ápùlù nìka ni ìtakùkọ ìlú èyí òun lọ́wọ́ ṣe kókó òun lọ́wọ́ fi lọ́rọ̀ lórí odò ayẹyẹ. Àwọn akẹ́kọ̀ọ́ máa ń ṣe ayẹyẹ kìí fi dandan lọ́nà bá ní kí wọ́n lágbára ọ̀dà ṣùgbọ́n lẹ́yìn ìjì máa ń wá kìí ti pé ìmọ̀ ń sáré ìgì èèyàn kan ló bá bàrà bí ìgbẹ́ kí ìtakùkọ ìgì ló bá bàrà. Àwọn tí wọ́n ń jẹ́ ìtakùkọ ìgì náà ni àwọn kan mẹ́rin tí àwọn onímọ̀ sàlàyé fún wa nù tí ó ra àwọn oníbàámu ọlọ́wọ́ bá àwọn Nabi sallallahu alaihi wasallam. Jáǹpé ní àkáàdù nìkan àwọn orígun tí ìtakùkọ ìgì ní ojú mẹ́rin náà lọ. Orígun yìí àwọn onímọ̀ ní ìgbà apá kan bẹ̀ ní ṣòrótò nìkan àbí ṣọ́tò nìkan àwọn májẹ̀mú tí ó wà lójú. Àti ilé tí ó bá pè ní orígun àbí májẹ̀mú dandan ni aláti rí nǹkan yẹn níbi kan tí nǹkan yẹn jẹ́ orígun fún àbí tí ń jẹ́ májẹ̀mú fún. Lórí pé tí wọ́n bá pè ní orígun kan bàbá ọ̀rọ̀ nìkan ní máa ń gbélé lórí. Ààrẹ rí nǹkan àbí kárí orígun. Ilé tó kálukú wá ń dé ó láwọn orígun ó láwọn pílàsì.
àwọn tí àgbàdo ẹgbẹ́ ẹgbẹ́ orígun yẹn àdìpọ̀ àti ọ̀bá ti sí òrèsílẹ̀. ẹgbẹ́ náà ló tó ìgìdá bá dáwọn ṣe tí ọ̀bá sáwọn kan mẹ́rin ọ̀yẹ́ ń bẹ̀ ìgìdá sáwọn òkè ń ṣe òkè náà sáwọn. ẹ̀ẹ́dẹ̀ nǹkan tí ó lè dá ọkùnrin àti obìnrin papọ̀. ẹ̀ẹ́dẹ̀ kan tó lè jẹ́ kí ọkùnrin àti obìnrin ní ẹ̀tọ́ síra lọ́nà ìsàn. àwọn kan náà rí ilé kúkúrú ti torí pé ní àìsàn ti lọ. òun náà ni kí a rí ẹni tó jẹ́ bàbá ọmọ lọ́bìnrin bàbá obìnrin. Bàbá ní máa ń fi ọmọ lọ́kọ kìí sì lẹ́ ní ọmọ lọ́kọ. Ọ̀rọ̀ tí bàbá tí bàbá ní láyé mọ́. Àbúrò bàbá, àbẹ́gbọ̀n bàbá, bẹ́ẹ̀ bá ṣe tó ní ṣẹ̀ríà. Àti àwọn tó jẹ́ bàbá, ó láti tẹ̀lé ìyá. Àwọn ẹ̀yẹ lọ́wọ́ ń fi ẹ̀kọ́ ìfi ọmọ obìnrin wọn lọ́kọ sí lọ́wọ́. Ọ̀nà náà wọ́n ń pè ní wọlé Yorùbá ẹ̀ńtọ́ jẹ́ aláṣẹ lórí obìnrin tí wọ́n tẹ̀sí lọ́kọ. Ìjọ mi ó lè má jẹ́ bàbá, làwọn onímọ̀ ẹ̀dẹ́ pè ní Abdulmania. Ẹ̀ńtọ́ jẹ́ láṣẹ, wọ́n lè má ṣe bàbá nìkan, wọ́n lè má ṣe bàbá lè má bẹ láyé, ó lè ti kú. Àbí kí bàbá máa bẹ láyé ṣùgbọ́n ó jẹ́ àṣẹ rẹ̀ fún ẹ̀sẹ̀ ẹ̀ tàbí fún àbúrò rẹ̀. Àbọ̀bọ̀ ọ̀kan náà àwọn àbá àdúgbò àti fún ìmáàmù àdúgbò. Wọ́n ti máa ń pè ní aláṣẹ lórí obìnrin. Ó jẹ́ tí bàbá bá ti dé àṣẹ rẹ̀ lọ́wọ́ pé káwọn fi ọmọ mi lọ́kọ̀ wọ́n bí máa ń ṣe káwọn ọmọ mi lọ́kọ̀ pẹ̀lú ìrọ̀dà ni ọ̀rọ̀ wọn tẹ̀lé wà lẹ́yìn olùmọ́ta. Àbí ẹni tí bàbá ṣe àtúntẹ̀lẹ̀ pé tóun bá kúrò ẹni báyìí tó ojú onítòmí. Ó lè jẹ́nu fábílì bàbá, ó lè má jẹ́nu fábílì bàbá, ẹ̀yẹ máa ń pè ní àwọn àfẹ́yẹ ánàlùmọ́ta. Ẹni tí bàbá ṣe ọ̀gbẹ́dẹ̀ pé bí ọmọ mi lọ́kọ̀ tí ọ bá dàgbé tó lọ́kọ̀. Ọlọ́dẹ ká mọ̀ yí pé gbogbo tí wọ́n ti jẹ́ ìgbì kòlóṣó ọkùnrin lẹ́fẹ́ obìnrin obìnrin lẹ́fẹ́ ọkùnrin àti kí ẹni tó jẹ́ olórí obìnrin tó jẹ́ aláṣẹ lórí obìnrin wọ́n jẹ́ bàbá ni abẹ́ tọ́lá àdúgbò bàbá wọ́n jẹ́ pẹ̀lú mi ọ̀dà ẹ̀. ọlọ́run tó kùnrin máa ń sọ fún àwọn sọ́tún nìta fáńkì ẹ̀fọ́n náà ti ẹ̀sìn náà nìyẹn ọlọ́run fáńkì ẹ̀fọ́n náà ti ẹ̀sìn náà nìyẹn ẹ máa fẹ́ wọn ẹ̀yọ ọkùnrin tẹ́lá bí obìnrin ẹ fẹ́ wọn pẹ̀lú mi ọ̀dà àwọn aláṣẹ wọn. obìnrin sọ pé rárá òun lè fẹ́ tó bá wù ú ó là bá àwọn òbí wọn yọ̀ǹda kò sí jẹ́bẹ̀. Gbogbo obìnrin tí ó bá lọ́kọ láì sí ẹ̀dọ̀ ọ̀bí ẹ̀bẹ̀ àbẹ́bẹ̀ ká mọ̀ pé onízìnà ni. Ayé màmá àti náà lẹ́rẹ́ lẹ́sìn wálé yìí ha فنكاحها باطل فنكاحها باطلا فإن أصابها فلها المال بمن تحل من قلبها والسلطان ولي من لا وليها. كيف النبي صلى الله عليه وسلم حديثنا عائشة رضي الله عنها كيف يوزني طبعا سقط ولا لا قرين ولا لا فقط قرين لا يزيد لا لا شيء بابا بين كل القوى أنا بدي الجنيه تبادر الجنيه تبادر أنا بدي أقول لك أنا ó ti ní má fi di obìnrin lọ́kọ ìyá lọ́jẹ́ ni o àbábúrò ìyá ni o àbẹ́sàn ìyá ni o àbẹ́sàn obìnrin ni o ọ̀dọ́kọ̀ fi obìnrin lọ́kọ ojúṣe bàbá ni. èyíkéyìí obìnrin tó bá wá fi rẹ̀ lọ́kọ àbẹ́sàn sàyà zàníyà onídìnnà ni. látara bẹ́ẹ̀ ọdún àkọ́kọ́ nìyẹn aláti rí ẹni tó jẹ́ láti rí obìnrin tó kọ́lé ọ̀dà pé wọ́n fi ọmọ ọlọ́kọ. ìyọ̀ǹda rẹ̀ iná àní àdébí wọn sàlẹ̀ fún wọn àdéhùn ìṣẹ́yìn sallallahu alaihi wasallam. ìyọ̀ǹda ẹsẹ̀ pé ó ti yọ̀ǹda mi mo ti fi ilé ẹ̀fọn ayé rárá bàbá ọ̀sán yìí pé mo fi ọmọ ẹ̀mí yìí lóbìnrin mo lè fún ọkùnrin yìí ọmọ ẹ̀mí lóbìnrin yìí yóò dàpọ̀ ẹ̀ka sọ ọmọ ẹ̀mí lóbìnrin yìí mo ti fún ọkùnrin yìí. ọkùnrin náà sọ pé òun gbà láàrin bákẹ́tì méjì wọ́n pe àkèjáàbù ọ̀pọ̀ ìyẹn ni wọ́n pe àlèjáàbù ni ọ̀rọ̀ tí ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ bàbá pé mo fi ọmọ ẹ̀mí lágbẹ́dá fún ọ ṣé mo dájú tó ti yọ̀ǹda mi. Àrùkàdóòrù ọwọ́ ní ọ̀rọ̀ tí a kúrẹ́ sọ́tọ́ máa gbà. Oye, aláàtìrí. Oníbẹ̀ Ànábì sallallahu alaihi wasallam, ọ̀sọ̀ fún àwọn àdéhùn sọ ìhẹ́yìn. Nígbà tí obìnrin kan á bá Ànábì wípé ẹ̀rọ Ànábì sallallahu alaihi wasallam. Òun ń fún ààrẹ náà Ànábì sallallahu alaihi wasallam. Òun fi àwọn sọ̀rọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ọwọ́ lókè ọwọ́ lọ sí tàlẹ̀. Kò wú Ànábì sallallahu alaihi wasallam. Nínú àwọn sọ̀rọ̀ àbàtà ọ̀rọ̀ Ànábì, ó ní ìrẹ̀ Ànábì tí ọ̀bá wọ̀ ó wù ú. Ìrẹ́ ànábì tí ọ́bìnrin yìí fún mi sallallahu alaihi wasallam. Ṣàkà ànábì lọ́jọ́ ní kòkínní ọjọ́ tó wà nílùú gómìnà aláṣẹ lórí obìnrin.
Torí ká ànábì lọ jẹ́ aláṣẹ fún gbogbo òmìnir ní ayé gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ sọ fún alùpùpù àgbà. Lọ́dà gbàtí ọdún kan fi ọmọbìnrin fún ànábì sọ́kẹ́ sọ́lọ́ lọ́wọ́ ọ̀sẹ̀rà kí ló ní tọ́lì lù sàdá àkí. Ọdún ti kẹta náà kàrà ń bọ̀ ọjọ́ ìṣàlọ́ ọ̀dàrà. Kí ló ń tọ́lì lù sàdá àkí. Ànábì sọ́kẹ́ sọ́lọ́ lọ́wọ́ àwọn sọ́kẹ́ ànábì bẹ́ẹ̀ ọwọ́ ní kàkà. Ànábì ní wọ́n àǹkà lórí sàdá àkí lọ́kọ́ yàgò jẹ́ pé ọ̀rọ̀ níbi òǹkà tí wọ́n ti látara rìn lọ. Jọ́ọ̀kì wọn ó wà lọ́kọ̀ sí nǹkan tí ó tó lè sàdá àkí. Ó ní tọ́rọ ní ni àtàtọ́ òun sáná bí ànábì sọ́kẹ́ sọ́lọ́ lọ́wọ́ àtàtọ́ wá bí agbó tó fẹ́ sáná bí tó bá bí sàdá àkí tóbìnrin ó wà ní ìsàtọ́ náà sáná bí náà. Ànábì ní wọ́n ta kí lọ́ hánà Kùránì. Ọlọ́run ha súra báyìí ọjọ́ àwọn súwà tó hánà Kùránì. Ànábì sọ́kẹ́ sọ́lọ́ lọ́wọ́ àtàtọ́ ọdún lọ́wọ́ wáyé tó kà á bìnà máa kájọ́lá Kùránì. Ó ti fi ọ́ fún ọdún náà pẹ̀lú tọ́hálà Kùránì. Yẹn tí tọ́hálà Kùránì kọ́ bí kọ́ náà máa jẹ́ máa rẹ̀ náà máa jẹ́ sọ́dá àkẹ́ náà máa jẹ́ ọ̀dá rẹ̀. Ẹni pé ànábì sọ́kẹ́ tó lọ pé wádìí ìrọ̀lọ́ wájú tó kà á mọ̀ fi ọ́n fún. Níbẹ̀rẹ̀ wáyà ní wádìí àkàtì tó kà á mọ̀ fi ọ́n fún náà sì máa rẹ̀. Lọ́dà ibi táwọn onímọ̀ sọ pé délò iná ti jáde látọ̀dọ̀ àwọn ẹ̀tọ́ bá jẹ́ olórí obìnrin. Òní sọ pé wọ́n kàn yọ ọ̀gá lápá ẹ̀ ló fi ọmọ àmì lágbẹ́jọ́ fún ọ. Tó bá sọ bẹ́ẹ̀ èèyàn náà sọ̀kan ọ̀gá ìdíje ìtọ̀ lábẹ́ ìhùn bá olóòtú pàtó tó zà wíìsì fi fún ni. Ọdún kejì ní ìkẹta ọ̀rọ̀ náà ní àlùmáà. Yá ń bẹ ní àsàdá. Ọwọ́ tí ọkùnrin náà fún obìnrin pé ọwọ́ tó fẹ́ gbàgbọ́. Ọwọ́ yìí ni ọwọ́ tí ń túnmọ̀ sí pé obìnrin ọ̀lẹ̀ lẹ́tọ̀ àti ìgbà ẹlẹ̀ fún ọkùnrin tí wọ́n jà wá pọ̀ láti jẹ́ kí wọ́n jọ máa láṣepọ̀. Tí ọkùnrin àbá fún obìnrin ní ọwọ́ yìí, obìnrin lè ṣe ìfìnà ọlẹ́kọ̀ọ́ ìgbéra kọ́mọ̀sùn náà. Tọ́lá ní ọ̀rùn ọwọ́ sọ́dá tí wọ́n fẹ́ jà bàbá, wọ́n fẹ́ jà kíákíá, lọ́kùnrin bá lọ́wọ́ lẹ́fọ́ lẹ́fọ́ ìjọba náírà ọ̀rẹ́ fún àjọba fún òfin lẹ́tọ̀ bẹ́ẹ̀. Àbí tọ́lá sọ fẹ́ dà òun dà kọ́kàlà máa fún un, àbí kọ́ fún un dà kọ́kàlà máa fún un ní èkó. Lóye, ó ti wá ní tòṣì lọ́rùn ni. Ló láti ọkùnrin ọ̀sán, kọ́dà tó bá kú bí ọ̀bá tán, wọ́n mú ìtọ́filẹ̀ tí wọ́n tó máa fẹ́ ọkùn aláàbí sọ́jẹ́ nù ó fún obìnrin ọ̀dọ́ rẹ̀ rẹ̀. Àsọ̀dá kìí ọ̀rìn ẹni nínú orígun lọ́jẹ́. Ó ní pé Ọlọ́run sọ pé وآتوا النساء صدقاتهن نحلة ẹ máa fún àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ ní ọwọ́ ọjà òyìnbó láàbùpé lọ́gbà òun ni wọ́n sọ pé tọ̀ nígbà àwọn mẹ́ta ọlọ́tọ̀ sọ̀rọ̀ mẹ́ta lò òun dà ọ̀rí yá ti tọrẹ fún bẹ́ẹ̀ àtàkọ́ ọ̀rí yá ti tọrẹ fún bẹ́ẹ̀ láti tọrọ nukó bẹ́ẹ̀ àwọn olórí nítorí àti fún wọn ta tí ọkùnrin bá ti àgbé ọba ti àgbé tí àgbé bá ti wà lọ láàrin ara yín sọ pé ọfẹ́ fún ní kàbá yìí kúrò àbí tọ́lá tó kọ́ ní ọ̀gá ń bẹ̀rẹ̀ kù. Bàbá kọ́ ní máa máa tà bàbá kọ́ ní ọ̀gá pé á ìwọ ọmọ tó tọ́mọ fún mi náà dà nára lọ́wọ́ obìnrin lọ́wọ́ iye tí ń dà ní òòrùn ọkùnrin ìjọpọ̀tọ̀ òun náà fẹ́ àbí á èyí ti pọ̀ jù pé iye tí mo dágbà ní tọ́mìnì láti yọ lọ́sí bẹ́ẹ̀ kò sí tó bá níbẹ̀. Àwọn akọ́sílẹ̀ máa fi ń sọ̀dá ó lè jẹ́ owó tá a máa ń jẹ́ òyìn máa ń dé kàkiri báyìí. Ó sì tó jẹ́ pé àlè dé kàkiri owó tà máa ń gbé kàkiri náà gẹ́gẹ́ bí owó tà náà bí pàtàkì náà àìpẹ́ yìí. Owó tà àti ti àwọn olómi ti àlè máa ń gbé kàkiri gẹ́gẹ́ bí mọ́tọ̀ náà, mọ́tọ̀, máṣíìnì, kẹ̀kẹ́ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀. Owó ìṣẹ̀lẹ̀ àti olóko kàbá yìí. Dúkìá lọ́jẹ́, owó tó bá ti jẹ́ dúkìá, kí àwọn máa ná tó ń yé lórí, owó máa ń pè ní owó. Irú kò sí náà lè ju ìṣẹ̀dá kan bẹ́ẹ̀. Àbí owó tó yẹ pé àlè máa ń gbé kàkiri gẹ́gẹ́ bí wọ́n àbọ̀rọ̀ gidi bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ilé, ilẹ̀. Ìyá lè fi ẹ̀sùn ṣẹ̀dá obìnrin sọ pé báyá plọ́ọ̀tì kan ní ọjà sọ̀dáàkì òun ní ọjà ọwọ́ dáàrí òun lọ́bẹ̀ ìbá ti yọnu sí bẹ́ẹ̀ kò sí tó bá ó lè sọ pé plọ́ọ̀tì kan ní àṣàgà plọ́ọ̀tì kan ní ọkọ̀ ẹni plọ́ọ̀tì kan ní yàrá ìsọ̀tọ́yé tí kàrẹ́ bá ti ka kò sí tó bá níbẹ̀ ó lè ní plọ́ọ̀tì méjì lọ́kọ̀ lọ́wọ́ plọ́ọ̀tì mẹ́ta mẹ́rin sọ́yé ó lè ní sọ̀dá lórí pé ọjọ́ wọ́n fẹ́ kọ́ olómi lẹ́nu lẹ́tọ́ ìsọdá kan olómi ìgbà kẹ̀kẹ́ ti ṣe pé ilẹ̀ olómi kọjá àgbà kí ni ìṣẹ̀lẹ̀ fámílì sóye tó wà nìkan àjọpọ̀ lórí wọ́n lò wá ń ṣàlàyé. So bẹ́ẹ̀ náà ni
àwọn àkàyọ́kù náà bẹ́ẹ̀ pé inú àwọn dúkìá tí ó fún un dáadé bí káàkiri bẹ́ẹ̀ bí níta wí ó lè dẹ́gbẹ́ bá fi 2 bedroom ẹ̀ mọ̀ jẹ́ sọ̀dáàkì rẹ̀ o náà mọ̀ jẹ́ sọ̀dáàkì o àbí 2 bedroom so àbí yàrá kan kò tẹ́ tí o lè jẹ́ sọ̀dáàkì bẹ́ẹ̀ lọ́wọ́ nǹkan tí ìṣẹ̀lẹ̀ bá ti kà fún fí ń jẹ́ owó tí ẹ̀sìn kan tó jẹ́ haram tí ìṣẹ̀lẹ̀ bá ti sọ pé haram ni ẹ̀rọ sọ̀dáàkì bí ọtí kẹ́ni kan tó fẹ́ rárá á ọ̀rọ̀ lílé ọtí tó pọ̀ wọ́n fi méjì ilé ọtí méjì ti kéré kan sọ̀dáàkì kan ọ̀dà rárá torí pé ìṣẹ̀lẹ̀ àti kárọ̀ lòdì ẹ̀rọ ọ̀nà ọtí ló kátó wá ti dé ẹ̀rọ ìlú sọ̀dáàkì lóbìnrin bẹ́ẹ̀ náà ni ẹlẹ́gẹ̀ bẹ́ẹ̀ náà ni ajá ẹ̀rọ sọ̀dáàkì ẹ̀yẹ ní pólítọ̀ lẹ́gbẹ́ ọlọ́run rẹ̀ tó tọ́ mílíọ̀nù pé ọ̀hún ní ẹ̀mọ́jẹ́ sọ̀dáàkì rárá kọ̀ bá mú ṣẹ̀ríà torí pé haram ọmọ mùsùlùmí ọ̀dọ́ máa ta ajá torí pé àti ìjọba tó wọ́n lọ́wọ́ ọ̀dọ́ ọwọ́ títajà àbí ìkàtí ọ̀dà rẹ̀ ṣe sọ̀dáàkì yìí tó wá ní lórí àyíntó wọn pé báwọn ní kó jẹ́ púpọ̀ tó ó jẹ́ púpọ̀ tó kò ní àyà nínú ṣẹ̀ríà ẹ bí ọ̀rọ̀ sí ọ̀pọ̀lọ́ ní ìmọ̀ sọ kò tẹ̀ bẹ́ẹ̀ sí àtẹnu bẹ́ẹ̀ torí tó lọ́n sọ pé wàá àbẹ́tò ìdáhùn náà fèrè sọ́rọ́ وإن أردت استبدال الزواج من مكان الزواج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منها شيئا ولا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا. èké yọ obìnrin tẹ bá fún ní owó tọkọ àlùmọ́ọ̀lù kìntọ́ọ̀ àwọn onímọ̀ ń tọ́ tó pọ̀ bẹ́ẹ̀ tòtọ́ tó wọ́n tọrọ wọn lọ sí pé owó tó pọ̀ dúkìá tó pọ̀ tẹ́lá ti ṣe sàdá àkíkó bìnrin ọ̀tọ́ kẹ tàkàkà bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ kí kẹjọ láti bọ̀ wá. Ẹgbẹ́ fẹ́ lómi wọlé, ẹ má gbà kánú tẹ́ ẹ̀sùn tẹ́bí afẹ́ lómi ti ń bọ̀ wá rárá. Tí a ti lọ nìyẹn. Wọ́n àtúntọ́rọ̀ owó tó pọ̀ ní ṣẹ̀dá pè. Èyí kí tó lè jẹ. Ó bá jẹ mílíọ̀nù, ó bá jẹ bílíọ̀nù, ó bá jẹ bílíọ̀nù. Sọye, tí ẹ bá ti lágbára rẹ̀. Ṣùgbọ́n ìjọ ṣẹ̀rí à, ìjọ pọ̀lá sí bí ó ṣe níta àgbàdá kékeré mọ àbí òní àlà. Ìyẹn ni àwọn onímọ̀ máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ púpọ̀. Sọye. Lọ́dọ̀ wa bí mọ́rẹ́ àtàlẹ́ máa máa rí káńtẹ̀lẹ́ lórí náà ìdákanú dánilẹ̀ dinar tó yẹ náà ní lórí náà lọ́dọ̀ wa bí. So dinar àwọn kan yìí wọ́n máa ní gram bí ọ̀sẹ̀ máa ń ṣẹ̀dá àti ọmọ ní gram lápẹjú dinar nìkan ń jáde máa fẹ́ gẹ́gẹ́ fún àná gram tó yẹ ábàtì àbáta ní tó jẹ dinar nìkan yẹn. Ṣàpẹ́ lóbìnrin rẹ̀, a máa látara sáàmì ẹ̀gbẹ́ àmì wá di lórí lápẹ̀jẹ́ ìgbà lóbòdì náà tó lè máa wọ́n ọlọ́mọ sílẹ̀ lẹ́yìn ọlọ́mọ tí wọ́n 10,000 ọlọ́mọ tí wọ́n 10,000 ẹbí owó ṣe lọ́sọ́kẹ́ láti rí. So, ó fẹ́ mọ́tò lẹ́nu jọ́mi. Lọ́rí pé sọ̀dá kí ọ̀sọ̀dọ̀ náà mọ̀ jù bẹ́ẹ̀ lọ. Àwọn ọ̀dọ́mí náà àwọn onímọ̀ ọ̀dọ̀ àkànàbí àwọn ní aṣọ́rọ̀ dàráhì. Ó ní ẹgbẹ́ náà jẹ́ ọ̀bẹ̀dọ̀ bá kéré jù bẹ́ẹ̀ lọ. Tí àwọn bá lágbára ọ̀dọ̀ ọ̀sìn Bọ̀tà ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀mà inú wa ni Ṣàfi'í àti Hanabila àwọn ní rárá o ọ̀dá àfi ìdí àbálàgbà lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ kò sí àlà fún kékeré rẹ̀ tí ọ̀bá tí ọ̀bá ní sẹ́ńtà tí wọ́n 2000 tó lè máa tó ẹ̀wọ̀n yọ́n 2000 fúnra wọn ẹ̀yà lè fún 3000 4000 5000 ẹ̀yà lè fún lórí ọ̀rọ̀ yìí èyí tí ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n ti yẹ lórí ìpínlẹ̀ àdájú sọ́mọ́ ọlọ́wọ́ àdúgbò torí pé ànábì sallallahu alaihi wasallam tó ń sọ̀rọ̀ yìí tó ń sọpé tí ṣọ̀hábí tó ní ìzára tó ní jẹ́ sọ̀tẹ̀dá tó náà wò ní àti bàjẹ́ tó ń sọ yìí. Ànábì ò béèrè pé aṣọ tí ń rú mọ́ra èlò lọ́mọ ó lè wọn àkàtọ́ tóbi ó sì máa kàtọ́ kéré. Èyí tó mọ̀ pé sọ̀dá àti kò ní kàkọ̀dá ẹ̀kọ́ tí ẹkún náà kò lálàá ní tí à ń bá lágbára yìí. Ìjẹ́gá ibi tí à ń tẹ̀lé bí májà tá à ń tẹ̀lé bí àwọn pàlà ìwọ́n ní olóòdì náà. Ìyẹn tó jẹ́ pẹ̀lú ẹ̀bà bẹ́ àwọn ìgbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ alórí tí náà máa lè kàn sọ tọ́mọ́ dùrúgbò dì náà lọ jẹ́ pé a máa ọ pé kí ni rẹ̀ ń jẹ́nu náírà láti gbàdé ìgbà torí pé máa lọ sókè tí máa wálẹ̀. Ó lè ní kẹta ló ń kúrú. Ó lè ní kẹrin òun náà ní àṣìṣàrádà àbí àṣìṣàrò káyìn lọ jẹ́rìí. Àwọn tó láti jẹ́rìí sí pé wọ́n ti lágbádá wọn là kábíyà tí wọ́n da ọ̀bìnrin papọ̀ mọ́kànrin. Báyọ̀ tó kéré ju méjì lọ. Gẹ́gẹ́ ọ̀rọ̀ tó tọ́jú àánú àwọn onímọ̀. Torí ká níbi tàbí sọ́lọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ náà ní ká àti láàrin wà níyé lọ́ṣáhìrì àdìlì
àlejò sọ pé gbogbo igi náà bá tó sí ọ̀dà sí ọ̀dà adáṣe obìnrin bẹ́ẹ̀ kìí ṣe igi o tí ọ̀bá ti ṣe ẹlẹ́rìí méjì bẹ́ẹ̀ kìí ṣe igi ó lè wá ju méjì lọ ṣùgbọ́n kó má kéré ju méjì lọ kọ́má kéré ju méjì ọlọ́jú méjì lọ wọ́n lè fi mẹ́ta mẹ́rin àwọn méjì wọ́n ti jẹ́ ẹni tó tó dédé tí èso kúrẹ́ yàn tó ti ń tẹ́ pé wọ́n ti ṣe kéde ẹni tó kò kéèyàn tó ń pẹ̀lú ìjọba wa ṣáàhìdè àgbìn ó sì jẹ́ ọkùnrin yẹn tí ọjọ́ gbaná àwọn onímọ̀ tí a bá ti mẹ́rin yìí a ti lọ nínú igi nìyẹn ọ̀wá ti pé báyá ká jà máa ṣe kámẹ́ ẹ̀ sókè báyìí wọ́n lè àwọn ẹgbẹ́ ìdílé wọ́n láàrin ọ̀rẹ́ náà gbàgbọ́ ọmọ pẹ̀lú àwọn àbílẹ̀ ọkọ̀ tí wọ́n máa wà nílé kan lọ́dọ̀ nínú ní yàrá bàbá ọmọ lóye bàbá ọmọ ọlọ́dọ̀ tó kọ́ sí ọmọ ẹ̀ lọ́kọ̀ títí bàbá máa ń ṣe tí máa ń dédé àpá àlọ́wọ́ àbí máma àdúgbò ó jẹ́ ojúṣe ojúṣe wọn ni ó ní kọ́ rẹ́pẹ́ǹtì ojúṣe wọn ni kí n ti pé dandan ẹni tó ní dandan fún kókó ṣe bẹ́ẹ̀ nígbà pa ọmọ kankan ẹni tó láti lórí ọmọ lọ́ba bàbá ọmọ tó bá ní rárá wọn ò kẹ́sì náà àdúgbò àbọ̀ sọ fún ìmáàmù àdúgbò kẹ́sì kọ́bí tàbùkù rẹ̀ àyẹ̀mọ́ yẹn ló ti nìkan láti wà nínú sọlọ́sọ náà sọ hábà ìta ànábì ọmọ Abdulrahman bùn áwò ó ṣe ìyàwó ànábì ọmọ kó ṣe ìyàwó lẹ́yìn tó ṣe ìyàwó tó máa bẹ́ẹ̀ ni jáde ó ṣe ìyàwó lẹ́yìn tó ṣe ìyàwó ànábì tó máa pé ó ṣe ìyàwó tọ́lá ìpè dandan kí ẹ tó jẹ́ àtàbáàlú ọmọ mi ọ̀yẹ́ kó sọ fún ọmọ ìfẹ́ kó fún ànábì tó lọ lọ́sẹ̀ tí a bá sọ pé ìwà àbá lójúṣe ni ó ní kọ́ rẹ̀sẹ̀ntì kó rọ́pò níbi ẹ̀tọ́ àwọn tí ọ̀pá tó bá kẹ́kọ̀ọ́ bí kàkùkù rẹ̀ tó yẹ kó sì jẹ́ ìyẹn ṣẹ̀ríà. látara eléyìí tí ó gba àwọn káwọn ìtàbá ti rí tí wọ́n bá ti sọ ìdí ti sọ ní èyí ń tó ìdílé ẹ̀mí tí èyí bá ti wáyé. òkúnlẹ̀ ká lọ́kọ̀ ọ̀pọ̀ lápá ní kápá tẹ̀síra rẹ̀ ọ̀pọ̀ ẹjẹ́ ká ti gbàǹdà ẹjẹ́ ká ti gbàǹdà bí ẹ̀ tí lẹ́tọ̀ síra rẹ̀ wọ́n fi lẹ́tọ̀ síra wọn tí mẹ́rin ìjọba ti rí wọn lẹ́tọ̀ síra wọn. wọ́n dà ẹ̀jẹ̀ kẹta lóòrùn tó ti bá sọ pé ìwọ ọkùnrin tọ́jọ́ pọ̀ sí láti àkókò fún mi ní márùn-ún sí òun ti yọ́nù fún àkókò ọjọ́ ẹ̀rọ fún ọkàrà fún wọn ti lẹ́tọ̀ síra wọn. lókítà la máa tàyè ìsọdá yìí àwọn kákẹ́ ṣe kàtí ọ̀dà ẹ̀dọ̀ náà pẹ́ ní kàtí ọ̀dà nǹkan tó ti dáhùn pẹ́ ní kàtí ọ̀dà. gbogbo ọdún tí wọ́n ti fẹ́ àwọn tọrọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọbẹ̀ wọ́n mọ̀ tọ́jú ọ̀la àwọn ti fọlọ́ ọmọ wọn ò ní sọ pé mo ti fún ọ wọn ò ní sọ pé mo ti lẹ́tọ́ fún ọ àwọn kan bẹ́ẹ̀ ni àníyàn wọ́n kọ̀ lọ́kàn ti táǹkì nù tọ́ba tó wá di ọjọ́ tó wọ́n bẹ̀rẹ̀ yẹ wọ́n máa lọ́kẹ́ ọ̀la ọ̀ya ẹja tó yìí kò bá ìmúra rà. ìyẹn ti tọ́ ẹ kó wá síwájú ní sáà sọ̀rọ̀ pẹ̀lú àwọn olùmọ̀ tó bá ti wá jọ́ta láti ẹyẹ ọ̀tọ̀ ẹ̀yẹ́ lè bẹ ẹyẹ nígbà tí ọkọ̀ bá ti fún ìyàwó ẹ̀ kan tí a bá ti rí kàmẹ́ ẹ̀yìn nǹkan àdìgbà tí wọ́n máa ń ṣe nǹkan yẹn lọ́wọ́ tó máa ṣe ní gbàrà pé ayẹyẹ wọn kẹsẹ̀ ọ̀rọ̀ yẹn kẹ́bí tó tọ́ba náà àwọn onímọ̀ súnmọ́ ẹ̀ ó ti dákẹ́ náà ṣe kí àwọn alágbá rẹ̀ tí àwọn bá ti fi rẹ̀ lọ tó ti dẹ́sẹ̀ rẹ̀ tó fẹ́ gẹ́gẹ́ bí ti jẹ́ nìkan hùn. mo lọ́wọ́ pé àwọn àtọ́kọ̀ nípa àwọn kan yìí káwọn kan gẹ́gẹ́ bí àwọn nǹkan tó jẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀ ọ̀pọ̀ lọ́pọ̀ sásìkò á máa lọ síbi abala kejì tán nìkan sọ̀rọ̀ lórí. abala kejì náà ni pé gbogbo nǹkan tó dáwọn tí à ń pè ní ẹ̀kọ́ tí a mọ̀ sí pé ẹni tí ó lọ́kọ̀ wọ́n máa wá ń tí ọ̀pọ̀ rẹ̀ síwájú ẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ tó tọ́ kí wọ́n fẹ́ wọlé irú ẹni bá àwọn òṣèré àbí ọ̀fẹ́fẹ́ àbí ọ̀tọ̀ ṣé ń tọ́ da ni àbí ọ̀tọ̀ àbí ọ̀dà ṣé irú obìnrin tí ọlọ́run bá ti fẹ́ ìdánwò ṣé èrò ní pátákó fi lọ́kọ̀ àbí ọ̀gá ẹ̀tọ́ ọ̀gbá mú fún tó ṣe bẹ́ẹ̀ ṣe ìdáhùn ní pé ẹ̀fẹ́ ẹ̀mí kó lọ́kọ̀ mí ẹ̀fẹ́ ẹ̀mí kó lọ́kọ̀ ní láti fẹ́ lọ́kọ̀ fún ẹjọ́ fún obìnrin náà sáàmù láti fẹ́ wáyé adẹ́sù lógó ẹ̀ sábà wò ní ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ó ṣe dé ní àkọ́kọ́ ọjọ́ rẹ̀ náà ó tọ́ bí sábà ti lọ́kọ̀ ìbá kú ìṣesí ọ̀yọ̀tọ̀ sí ìṣesí ìdàgbàsọ́ wà lórí ìṣesí lọ́kọ̀ anybody náà lọ́lẹ́tọ̀ tó bá bá sọ̀rọ̀ fọ́kẹ́ ní pé mo fẹ́ fi ọmọ fẹ́ tó gbà tí ẹ̀ bá ti ṣe àti ìṣòkó lọ́wọ́ tó bá ti fẹ́ lọ tó bá ti sọ rẹ̀ ẹ̀jà rẹ̀ tó ṣòkó tán anybody lọ́yọ̀ kan lọ sí pé òun fẹ́ ẹni tó lọ́mọ ní kí ó gbà mí ní ọ̀dì pé ìdí ọ̀dọ̀ wá wá lórí ẹ̀. ẹ̀yìn ń sọ pé ara ọ̀dọ̀ rẹ̀ kò lóyìn lágbádá ṣùgbọ́ àti ọkọ̀ rẹ̀ ẹ̀gbọ́n ọkọ̀ rẹ̀ kẹ́mẹ́ta lágbádá ṣùgbọ́ àti ẹni tí ó ṣe àtikọ́ sí ẹnu lẹ́yìn àti láti lọ yìí kọ̀ọ̀bá ń lọ́ra. eléyìí ni nǹkan tí ó wà ní sáàm tó jẹ́ pé àdékọ́ṣe ẹ̀ kankan
àìsọ́jà kan ṣe fún abẹ́ta náà ànábì Muhammad sallallahu alaihi wasallam òun là kópa pèjì ẹ̀sẹ̀ kan mú wa káàtó wá lọ sórí àwọn sọ̀hábà nìkan ṣe rẹ̀ ọlọ́run kọ́ bá yọ sí gbogbo wọn. ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ ìyàwó ọ̀rẹ́ àkọ́kọ́ ó jẹ́ pé òun ló bí ọ̀pọ̀lọpọ̀ máa fún mi ọkọ mi òun náà ni Nana Khadija ọmọ ìrìn Khadija ìyàwó àkọ́kọ́ ọmọ ìrìn Nana Khadija ọjọ́ àǹhá ó ti kọ́ lọ́pọ̀ méjì tí wọ́n ti ká lẹ́gbẹ̀ẹ́ tó bẹ̀ ọkọ àkọ́kọ́ ẹgbẹ́ náà wọ́n ní màtọ́ sọ pé ń jẹ́ àfíì ẹni tí Khadija kan fẹ́ ọjọ́ àǹhá lákọ̀ọ́kọ́ ọjọ́ rẹ̀ wọ́n ní jẹ́ àfíì ó di màkà fún un. Ó di màkà fún ọmọ yẹn wọ́n ń pè ní hẹ́ndẹ̀. Wọ́n ń pè ní hẹ́ndẹ̀. Àwọn àti ń pè ní yìí. Ṣé wọ́n máa ń pè ní ìdáyà? Àbí kí ni wọ́n ń pè? Ṣùgbọ́n ọ̀ hẹ́ndù wọ́n ń pè. Sódà gbàtí ẹ kú. Ó tún fẹ́ lòmíì. Ìyẹn kí sẹ́wọ̀n tó dé nù wọ́n ní tó fẹ́. Ó tún fẹ́ lòmíì. Wọ́n ń pè ní Abu Hala. Abu Hala. Ọmọ méjì wọn ni yóò bí fún ẹni yẹn. Ó bí ọmọ kájá tó ń pè ní Hindu fún ọmọ náà fún ọkùnrin yẹn wọ́n tó ọmọ kejì tó bí fún obìnrin náà ni wọ́n ń pè ní Hala. Ìyẹn ni pé ọmọ méjì obìnrin méjì ló bí fún ọkọ kejì fẹ́ ń pè ní Abu Hala hàn ó bí Hindu fún ọmọ náà ó tún bí Hala hàn. Sódà ẹlẹ́kẹta lọ́nà wa pè ní àhàdì sallallahu alaihi wasallam. Ẹ̀rì tí obìnrin yìí ọ̀dọ́ pẹ̀tọ̀ ń burú ọ̀dọ́ kí ní dààmú orí mu yìí ọmọ kàdákò sọyẹ ọ̀sọ̀bẹ́ ọlọ́pọ̀lọ́ ti kọlù ọlọ́ẹ̀tọ̀ ajáre àmì Muhammad sallallahu alaihi wasallam àmẹ́bìlọ́wọ́ afẹ́sì kẹta àrẹ́bìlọ́wọ́ afẹ́sì kẹta yìí ẹ̀ẹ́tọ̀bìnrin yìí jà àmẹ́bìlọ́wọ́ gẹ̀rí sallallahu alaihi wasallam mọ́tò ti bẹ́ẹ̀ ọdún alẹ́bà fún àmì Muhammad sallallahu alaihi wasallam ẹni kéje lọ́wọ́tọ̀dọ̀ obìnrin mẹ́ta pẹ̀lú Maria al-Qibtiyya tó dẹ̀ ẹ̀rí àkọ́kọ́ nìyẹn ní ìtànẹ́tì bá ṣe nǹkan lójú ọ̀dà ìtànẹ́tì bá ṣe nǹkan lójú ọ̀dà ó sì láǹfààní àtọ̀ àtàǹfààní ẹ̀mí ṣẹlẹ̀ ọ̀dà lọ. iná tó lè dáàmú wa lábùmú wa ọ̀rọ̀ ni pé wọ́n pẹ̀ nìkan ní Asma déètò ọ̀mọ́ yìí ìyàwó àbúbákì ló jẹ́ àbúbákì ló sọ̀rọ̀ àná ọ̀fẹ́ màmá tí wọ́n bí nàná Aisha sóye ìdáná ìyàwó tó wá fẹ́ ní wọ́n pẹ̀ ní Asma yìí àbúbákì ìkọlọpọ̀ ẹ̀dá kọ̀kọ́ ọjọ́ rẹ̀ ẹnìkan jẹ́ pé ní Jáfàr ọmọ tó jẹ́ ẹ̀gbọ́n Alì tọ́jà máa ẹ̀gbọ́n àbítọ́lì òun lọ́kọ́jọ́kọ rẹ̀ gbẹ̀dú wá pàtàkì wọn sọ́gbọ́n ọkọ̀dà àkọ́kọ́ ìdí jẹ́ Jáfàr yìí ọkọ̀dà àkọ́kọ́ jẹ́ pé ní Jáfàr yìí ọmọ mẹ́ta lọ́bìnrin yìí dé fún ọmọ àkọ́kọ́ wọn pè ní Muhammad ọmọ ẹ̀kejì wọn pè ní Abdullah ọmọ kẹta wọn pè ní Awd ìgbà tí Jáfàr kú lógun Abubakar fẹ́ ó bí Muhammad fún Abubakar ìgbà tí Abubakar náà ti kú Alì fẹ́ ọbí Muhammad náà fún Ali ọbí Muhammad náà fún Ali gbàtàlì tó fún ọmọ fẹ́rẹ̀ lónìí ìsáàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ àwọn àwa lọ́dọ̀ tó fẹ́ obìnrin yóò tó tó ń gbúrò ọdún tó ń dànù obìnrin yóò àbí wọn fi kálẹ̀ lọ àníwá bọ́lọ̀ fi kọ́ nìyẹn ẹ̀rí pé tẹ́wọ́ kọ̀ bá dáa ní àwọn sòhábà máa ń kálù bẹ̀rẹ̀ tàá kọlu àlẹ́ ìhà ọ̀bá tó máa fẹ́ ọ̀bá sọ́yẹ́ bẹ́ẹ̀ ni lọ́sọ̀ wọn bá tó kọ̀ bá lọ sóyè tó ara ẹ̀rí dáhùn pé kí èèyàn fẹ́ ọkùnrin ṣẹ̀ríà lára náà bìbí sọ́lọ́ lọ́wọ́sọ̀. bẹ́ẹ̀ jẹ́ ní oríire bẹ́ẹ̀ fún ọkùnrin ń bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀. oríire tí bẹ́ẹ̀ fún ọkùnrin ni pé ó dájú kí ọkùnrin lè fẹ́ ẹni tí ọmọ nípa ẹjọ́ tí ń tọ́mọ lọ ìyẹn pé tọ́jọ́ máa gé ẹ̀sọ́jẹ́ ìtọ́nà bá ti ká lọ́dọ̀ ọkùnrin tẹ́lẹ̀ bí ọkùnrin tọ́nà bá dánwò pé ó ti ní ọ̀tẹ́lẹ̀ sí ìyàwó ẹ̀dùn á kú àbúyàwó rẹ̀ lọ àbọ́kọlẹ̀. Bẹ́ẹ̀rẹ̀ pé kọ́lọ̀ lè fẹ́ ẹnìkan tẹ́ kó ti ọjọ́ tí ń kọ́ ọmọdé ń tọ́jú ọmọ. Ọmọ ilé ọmọ ọyẹ ẹbí kí ọlọ́dẹ́ tẹ́ jọ́ tí tí ọmọ kan lọ́dẹ̀ máa kọjá tí ń tọ́jú ọmọ lọ. Èyí ẹni yáàdùrù ṣe nígbà tí bàbá rẹ̀ kú ó fi àwọn akẹ́kẹ̀kẹ́ lẹ̀. Ó fẹ́ ní àwòkọ́ wá wo àǹfààní ara wọn nìkan. Ó wò pé obìnrin ni wọ́n tó gbé obìnrin lẹ́ẹ̀kún fẹ́. Ṣé pé àǹfààní rẹ̀ ó yóò dọ́dọ̀ àwọn ọmọ yìí. Ọlọ́fẹ́ Adélébọ̀. Adélébọ̀ báyá ọ̀pọ̀lẹ́ ti kú ní o, báyá wọ́n kọ́lẹ̀ ní ọ̀tọ́ nìkàdé. Bàbá ọ̀gá láti máa kọjú níyàwó, anábì ní èyí ti jẹ́ tọ́ fẹ́ Adélébọ̀ ọ̀bá ń fọ́nà gé. Ọmọ ti dẹ́kẹ́ ọ̀nà bọ̀ ṣeré ọ̀nà ọba ṣeré. Wọ́n ní ara rẹ̀ anábì sọ̀rọ̀ sọ̀rọ̀. Títọ́ ń fẹ́ Adélébọ̀ ni pé ẹ̀yẹ́ fẹ́ ti lọ́kọ̀ tẹ́lẹ̀.
òun ni kó tó máa tọ́nà bá fi tọ́jú ọmọ tí ọba òun fi lẹ̀ pẹ̀lú àwọn ọmọ máa tọ́jú ju ẹjọ́ fi kà sọ̀rọ̀ alábàájú lẹ́gbẹ̀ẹ́ alábàájú lẹ́gbẹ̀ẹ́ bákan náà ni pé àkàtí irú obìnrin wọ́n ti wà lẹ̀ tó sì bùkátà ọkọ̀ tó sì méjì ọkọ̀ lóòótọ́ obìnrin tó bá sọ pé ọkọ̀ òun kún òní lọ́kọ̀ ní ìmọ̀ tó sì tó jẹ́jẹ́ tó sì ní ṣe ṣekúṣe wọ́n láìkẹ́ sọ̀rọ̀ yẹn wọ́n ti lọ́pẹ́ ọ̀nà ní kó lọ́kọ̀ ẹni kò lè fúláàsì tó bá yẹ kó bá dúró ọ̀pọ̀ ní ọlọ́ọ̀bá ní ọjọ́ ìfara rẹ̀ wò èyí ti dẹ́dẹ́ ṣùgbọ́n tó bá bùkátà rẹ̀ tó bá lọ́pẹ́ lọ́kọ̀ ó ṣe bẹ́ẹ̀ sóyè àǹfààní lọ́tẹ́ fún obìnrin náà tẹ́ bá ní ká lọ́pẹ́ lọ́wọ́ ìrọ̀lẹ́ wọ́n ti ṣe tẹ́kálẹ́ rẹ̀ lẹ́nu kó bẹ́ wọn. àbájá tó bẹ́ẹ̀ ni pé ọkọ yóò lè máa rọrùn lọ́wọ́ látàrọ àwọn ọmọ tí ó bí fẹ́ lómi tẹ́lẹ̀ àlẹ́lẹ́ kéèyàn yé wa nígbà tó fẹ́ fẹ́ ọmọ sálámà ọkọ tẹ̀lé àkókò tẹ́lẹ̀ ní àgbẹ̀sálámà ó kú ní ìgbà tó kú kọ́kọ́ ẹni tí a tó fún ọmọbìnrin yìí ó ti lọ fún ọmọbìnrin lọ́kọ̀ mọ́táyé ọ̀rọ̀ tìbí lè pé wọ́n lè rí irú àgbẹ̀sálámà ọmọ orí rẹ̀ tí yóò dà ọmọ orí rẹ̀ tí yóò dà ní wà lẹ́sìn tó àgbẹ̀sálámà ṣùgbọ́n wọn láti ká lẹ́bi ní tí èké ìmọ̀ tí wàá tó bá ti tẹ̀lẹ̀ sí yàn kí wọn tàbí àtẹ̀wọ́ ọlọ́run bá sọ́ni ní mọ̀ síbá yóò ó sì jókòó tó wá lórí ìdílé bẹ́ẹ̀ fún mi. ó wá wípé lóun yẹn ọlọ́run adarí ànábì sí ọ̀rọ̀ náà ní bàbá lọ́sùn sọ́ni lọ́kọ̀. ó wá sọ wá níbi tí àrí ànábì ọ̀rọ̀ máa ń jẹ́ ọ̀rọ̀ jẹ́ òfin láti ọ̀rọ̀ ti dàgbà. ẹ̀kẹ́ jì ní pé ọ̀rọ̀ ní bá lè tó pọ̀ ọ̀rọ̀ náà tó pọ̀ nù ẹ̀kẹta ní pé ọ̀rọ̀ lè ju orú pọ̀ ànábì ni sẹ̀ka ànábì máa kọ́ sí ní tẹ́ẹ̀mù àbí ṣùgbọ́n àwọn kan tí ọ̀rọ̀ pọ̀ bá wà lè kọjá tó pọ̀ náà bí tẹ́ẹ̀mù ànábì ní sọ orí pé nígbà tó tó pọ̀ dàgbà wọn kò ní dàgbà tẹ́ lọ. bàbá lọ jẹ́ arúgbó lèmi náà mi tó yẹ ẹ̀kejì ní pé àwọn fámìlì ti ẹ̀kọ́ àwọn ọmọ tó ń kọ́ ní kọ́kọ́ tí mo bá ti bí ọmọdé ti dọ́mà mí nù kí ni kí ọ̀nì kan mọ́ fẹ́ kọ́ sí ọ̀pàpọ̀ náà ọmọ rẹ̀ ara tẹ́ tí o ti dọ́kun tọ́lá mi ṣe ń tọ́lá àwọn ọmọ rẹ̀ ọmọ fẹ́ sin ọlọ́ọ̀ba láti àkọsí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n yẹ kó tó ti ní tẹ́lẹ̀ kẹ́sì tó bèrè nìkan lọ fẹ́fẹ́ òun láti dá tọ́lọ́ máa dàrọ̀ ní pẹ̀lú ọmọ tó bíkà tẹ́lẹ̀ àbí táwọn ọmọ tó táwọn ọmọ ìbíkà tó bí fáwọn ọmọ ìjẹun tó ti wá sí sí ọmọ tó wá bẹ̀rù tó lọ́nà bí sọ pé a máa ẹ̀yà lókè fà ẹ̀yà rẹ̀ àwọn ọmọ rẹ̀ ti dọ́mọ mi náà lọ. so ẹ̀kẹta ni pé tòtò tó sọ pé ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ àwọn akọ́lọ́kọ́ ohun kú ọ̀hún ọlọ́ọ̀sì púpọ̀ òṣèbìnrin kí ẹ̀jọ̀ àpọ̀jù rẹ̀ náà dá àpọ̀jù rẹ̀ náà àdáhàjò wa bẹ̀rẹ̀ àwọn akọ́lọ́kọ́ ohun kú ara kan sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni o fẹ́ ọgbó nìyẹn fẹ́ni tó gbá ọkọ́ àti fẹ́ni tó gbá fẹ́ tó jẹ́ pé ààrẹ mùsùlùmí ọ̀tún máa dá sí mo lérò pé àdàrú bàtí torí àsìkò yìí máa fi àwọn ọ̀pá ṣe سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك